Salamu alaikum. Eléyìí tóbi púpọ̀ ní ọwọ́ mi láti ṣe torí àwọn bàbá náà jókòó síkàlẹ̀ yìí kí la fẹ́ sọ níwájú àwọn àgbàlagbà àmọ́ bàbá fún aláyè pé ká sọ one or two things táwa náà ti experience ní life nípa ìfẹ́. Ìfẹ́ jẹ́ nǹkan tí ó ní agbára gan tó tóbi ó dẹ̀ gba àyè. Nígbà míì ìfẹ́ máa wà níbi kékeré á sì fààyè gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìfẹ́ ni àwọn bàbá ní sí nǹkan tí à ń ṣe yìí tó fi ṣeé ṣe. Ẹni tó bá bí ní ọdún tán bí àwa láti kékeré á ti máa gbọ́ bàbá wa Ìmọ̀tọ́lá. Tó bá ń pàwọn náà ṣe àfáà ni ọ̀dọ́ ni máa gbà kọjá. So àwa dúpẹ́ fọlọ́run pé ọ̀hún jẹ́ kán parí máyé rárá. Láti ìgbà tí bàbá ti wà wọ́n ṣì wà dìsín. Wọ́n ń bọ́ ọmọdé ṣe wọ́n ń bá àgbàlagbà ṣe. So gbogbo àwọn tó wá ti iwájú wọn kọjá ọlọ́run jẹ́ kó máa ọlọ́run sọ wọ́n di èèyàn. Látàrí èyí kò jẹ́ kí ìfẹ́ yẹn parẹ́. Give back to society lọ́n pélé tá à ń ṣe yìí. Ẹlòmíì tó ti gbé ládùúgbò yìí rí tọ́lọ́run ti ṣàánú kò tiẹ̀ lè mọ bíbá yẹn mọ́ torí kò ní rántí. Ọlọ́run tó wá fi ìfẹ́ sí àárín bàbá wa àti Sheikh Taofeek Al-Mubaraq ọmọ bàbá Ìmọ̀tọ́lá bàbá wa ní tirẹ̀. So a dúpẹ́ fún ọlọ́run ìfẹ́ yẹn ọlọ́run ní parẹ́. Àyẹ̀mọ́ yẹn ló bá kó nǹkan sílẹ̀ tó máa kó fẹ́ pin fáwọn èèyàn táwọn èèyàn ní dìde. Tẹ̀ bá fáwọn ní nǹkan lẹ́ni nǹkan tó máa jẹ́ ti wà. Wàláì. Gbàtọ́ tó akọ́kọ́ fẹ́ ṣe nǹkan láti ibi tó tún dá gbogbo wọn tún dìde pé ayé lè má gbà. Àjẹmọ́nú ni. Ọlọ́run tó wá ń sọpọ́tì yín tẹ̀fí ń rí eléyìí ṣe. Àìníri ṣe mọ́ ọlọ́run ní gbé bá yín o. Àìníri ṣe mọ́ ọlọ́run ní gbé bá yín o. Ó máa ń da ó dẹ̀ máa ń dùn kọ́lọ́run fúnyàn ní nǹkan kó wá pín pẹ̀lú àwọn èèyàn. Kò ń ṣe gbogbo èèyàn ló lè ṣe. Ọlọ́run máa ń fi síyàn lọ́kàn ni. Tó bá ti ń jẹun tó rò pẹ̀lú mi ò tí ì jẹ wàláhì ọlọ́tọ́lọ́run fún ẹ ọláyàn ní lọlẹ̀. So gbogbo ẹ̀yà ń ṣe léyìí mo gbà kó máa jù báyìí lọ. Bá ṣe ń pín ráìsì níwọ̀n bàtà ń pín yìí mo kọ́ tó wá dé next year half bag ló máa jẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run. Àwọn táwọn à ń bí ìbàyìí lọ́dún yìí tí wọ́n á fi lọ́dún tó ń bọ̀ náà wọn ò ní gbòkú àwa sí ìbàyìí o. Wọ́n sọ pé àfàkọ́ tó wá níbàyìí lọ́jọ́ yẹn wọ́n sọ pé ó ti kú Ọlọ́run jẹ́ ká rírò ẹ̀. Gbogbo ẹni tẹ́ ń bá ìfẹ́ gbà náà a máa ríra wa bá ẹ̀yin náà dẹ̀ máa lọ sókè nítorí kọ́lọ́run ṣàánú wa kò easy. Àwa máa ń lọ sójú títì à ń lóríṣiríṣi nǹkan ìlú le for now. So tí wọ́n bá wà lóun nǹkan tí Ọlọ́run ṣe fún yàn tó wá ń yọ ọ́nú ẹ̀ tó ń pin fáwọn èèyàn ẹ jẹ́ ká kí Ọlọ́run lára ẹni yẹn. Ẹ jẹ́ ká kí Ọlọ́run lára ẹni yẹn. So eléyìí tẹ́ ń ṣe yìí àbáyé dúpẹ́ fọ́lọ́run torí pọ́lọ́run ní kẹrí ṣe. Ìfẹ́ tọ́lọ́run á fi sí yín lọ́kàn tẹ́ fún wo pé kẹ́ máa fáwọn tó kún díẹ̀ káàtó fún Ọlọ́run ní gbà o. Ọ̀sìn àwọn èèyàn mọ̀kàn tara wọn face ní agbọ́rọ̀ Ọlọ́run ní agbọ́rọ̀ Ọlọ́run ẹ̀mí tó ń bọ̀ ájú eléyìí lọ. So níwọ̀n bá tí mo lè sọ náà nìyẹn. Al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alayhim waladdallin àmín. Ẹ já ṣe àmín. Akí bàbá wa Alhaji wa Lukman Ayọ̀ọ́lá Salala akíyín púpọ̀ o. Eléyìí tí ẹ bá wa sọ yìí náà I will appreciate ẹ púpọ̀. Ọlọ́run bá a ṣe dáadáa fẹ́ yín náà. Àlùbáríkà Ànábì wa Muhammad. Ọlọ́wàlá quwwata illa billah. Bákan náà ibi tá ń lọ